Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 25 títí dé 27. Ó kà báyìí: nǹkan wọ̀nyí ni mo fi òwe sọ fún yín, ṣùgbọ́n àkókò dé nígbà tí èmi kì yóò fi òwe bá yín sọ̀rọ̀ mọ́, ṣùgbọ́n èmi ó sọ nípa ti Baba fún yín gbangba. Ní ọjọ́ náà, ẹ̀yin ó béèrè ní orúkọ mi, èmi kò sì wí fún yín pé èmi ó béèrè lọ́wọ́ Baba fún yín, nítorí tí Baba tìkára rẹ̀ fẹ́ràn yín, nítorí tí ẹ̀yin ti fẹ́ràn mi, ẹ sì ti gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni èmi ti jáde wá. Mo ti ọ̀dọ̀ Baba jáde wá, mo sì wá sí ayé, àti nísinsìnyí mo fi ayé sílẹ̀, mo sì lọ sọ́dọ̀ Baba. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé, wò ó, nígbà yìí ni ìwọ ń sọ̀rọ̀ gbangba, ìwọ kò sì sọ ohunkóhun ní òwe. Nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ mọ ohun gbogbo, ìwọ kò ní kí a bi ọ́ léèrè. Nípa èyí ni àwa gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni ìwọ ti jáde wá. Jésù dá wọn lóhùn pé, ẹ̀yin gbàgbọ́ wàyí, kíyèsí, wákàtí ń bọ̀, àní ó dé tán nísinsìnyí, tí a ó fọ́n yín káàkiri, olúkúlùkù sí ilé rẹ̀, ẹ ó sì fi èmi nìkan sílẹ̀. Ṣùgbọ́n kì yóò sì ṣe èmi nìkan, nítorí tí Baba ń bẹ pẹ̀lú mi. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Nínú ayé, ẹ̀yin ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Jésù kò tàn wá jẹ. Ṣáájú àkókò yìí, òwe ni Jésù fi ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n nísinsìnyí, kedere ló ń bá wọn sọ̀rọ̀. Tún ẹsẹ̀ 25 títí dé 29 kà. Òye túbọ̀ yé àwọn ọmọ ẹ̀yìn Jésù sí ẹsẹ̀ 30. Nínú ọ̀rọ̀ rẹ̀, Jésù jẹ́ kí ó yé gbogbo Kristẹni pé a ó ní ìpọ́njú nílé ayé. Ṣùgbọ́n kí a má ṣe bẹ̀rù, kí a má ṣe fòyà, kí a tújú ká, nítorí pé Jésù ti ṣẹ́gun ayé fún wa. Tún ka ẹsẹ̀ 22 sí 23. Kò sí wàhálà, ìṣòro, ìdààmú, ìpọ́njú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí à ń là kọjá tí Jésù kò ní agbára lórí wọn. Ṣáà gba Jésù sínú ayé rẹ. Ìṣòro ayé rẹ kò ní borí rẹ. Ìwọ ni yóò borí ìṣòro ayé. Àdúrà: Olúwa, jọ̀wọ́ mú mi borí gbogbo ìṣòro tí ó lè dojúkọ mí nínú ìrìn àjò ìgbàgbọ́ mi. Àmín.